Àwa tí à ń bí ọmọ láyé, gbogbo àwa bímọ-bímọ, gbogbo àwa tọ́mọ-tọ́mọ, gbogbo àwa tá a fẹ́ jèrè ọmọ, tá a sì fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n ṣoríire ẹ̀sùn mọ́ bí. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí ni wọ́n máa ń sọ wípé àwọn ọmọ, àwọn náà ni leaders of tomorrow. Gbogbo àwọn ọmọ kéékèèké, àwọn náà ni nínú ẹ̀mí wípé àwọn ni leaders of tomorrow. Ǹjẹ́ today, what are your preparation fún ọ̀la? Àwa tá a jẹ́ òbí lónìí, àwa náà ni a jẹ́ ọmọ kéékèèké àná. Ẹ wá rà àwọn ọmọ kéékèèké òní, àwọn náà ni wọ́n padà di òbí lọ́la. Ǹjẹ́ báwo ni àwa tí a jẹ́ àwọn òbí, báwo ni à ń ṣe ń tọ́ àwọn ọmọ wa lónìí? Tá bá fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n ṣoríire, tá bá fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n ṣeré láyé, tá bá fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n gbé ayé ìrọ̀rùn, ó wà lọ́wọ́ àwọn òbí tá ń tọ́ àwọn ọmọ. Irú education wo là ń fi tọ́ àwọn ọmọ wa? Irú àwọn ìwà wo là ń fi train àwọn ọmọ wa? Irú àwọn ẹ̀kọ́ wo là ń kọ́ àwọn ọmọ wa nínú ilé? Ẹ̀kọ́ ìwà, ẹ̀kọ́ ẹ̀sìn àti ẹ̀kọ́ mímọ̀ a máa lapa nínú ìgbésí ayé ọmọ. Ǹjẹ́ à ń kọ́ àwọn ọmọ wa ní àrífín? A bá ń kọ́ àwọn ọmọ wa ní àwọn ìwà ìrẹ̀lẹ̀? Ǹjẹ́ à ń fi Olúwa, ǹjẹ́ à ń fi mọ àwọn ọmọ wa? Ǹjẹ́ à ń fi ìmọ̀ tọrẹ, ǹjẹ́ à ń fi kọ́ àwọn ọmọ wa? Ǹjẹ́ à ń tọ́ àwọn ọmọ wa pẹ̀lú òdodo àbí irọ́ là ń fi train àwọn ọmọ wa? Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lénìí, wọn ò jèrè ọmọ, wọn ò sì lè jèrè ọmọ. Ìdí tó fà ni wípé àwọn ni wọ́n ti rún ìgbésí ayé àwọn ọmọ wọn nígbà tí wọ́n wà ní kékeré. Ìyá mi yóò wà nílé ọkọ, yóò máa rán àwọn ọmọ rẹ̀ lọ sọ́dọ̀ àlè, yóò máa ṣe oúnjẹ, yóò máa gbé fún àwọn ọmọ rẹ̀ kí wọ́n lọ gbé fún àwọn àlè níta. Irú àwọn ọmọ yìí tí wọ́n bá dàgbà, irú ìwà wo lẹ fẹ́ kí wọ́n wù nílé ọkọ? Àìmọye bàbá tí ó máa pa irọ́ fún àwọn ọmọ, àìmọye bàbá tí ń bá àwọn ọmọ rẹ̀ sùn. Irú àwọn bàbá báyìí tí ń bá ọmọ rẹ̀ sùn, ẹ sọ fún mi, báwo ni ọmọ yìí ṣe fẹ́ ṣoríire lọ́jọ́ iwájú? Training tó yẹ ká fún àwọn ọmọ wa, ó yẹ ká fi ìwà ìrẹ̀lẹ̀ ká fi tọ́ àwọn ọmọ wa. Hard working, ó yẹ ká fi kọ́ àwọn ọmọ wa ìwà òótọ́. Nítorí pé tá bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí nínú àwọn tí àwọn òbí tí wọ́n ti produce láyé, àwọn òbí ni wọ́n ṣe wàhálà tá a fi rí àìmọye nínú àwọn teacher, a rí àìmọye nínú àwọn lawyer, a rí àìmọye nínú àwọn adájọ́, a rí àìmọye nínú àwọn directors, a rí àìmọye doctors, a rí àìmọye nínú àwọn nurses, a rí àìmọye ìmáàmù, a rí àìmọye àwọn pastor láyé, a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn politician láyé. Ta ló bí wọn? Obìnrin náà ni. Títọ́ ọmọ àti rírè ọmọ àti ṣíṣoríire àwọn ọmọ, ó máa ń wà lọ́wọ́ àwọn òbí wọn tí wọ́n bí wọn sáyé. Ṣíṣoríire ọmọ àti sísọ ọ̀rọ̀ àti ìtẹríba àti kí a ní ìwà ìrẹ̀lẹ̀ àti ká fojú sí ní tá à bá ń ṣe láyé. Gbogbo ẹ̀ pátá ó máa ń base lórí báwo ni àwọn òbí, báwo ni wọ́n ṣe tọ́ ọmọ. Tá bá fẹ́ ṣoríire, tá bá fẹ́ jèrè ọmọ, tá sì fẹ́ kí wàhálà wa kó má jà sásán, a ní láti mójútó báwo la ṣe fẹ́ tọ́ àwọn ọmọ wa tí wọ́n fi ṣoríire. Àwọn ìwà tí ò da ká má fi tọ́ àwọn ọmọ wa. Àwọn ìṣesí tí ò da ká má fi tọ́ àwọn ọmọ wa. Tá bá fẹ́ jèrè láyé, tá fẹ́ jèrè lọ́run, tá sì fẹ́ kúure, tá sì fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n gbé gbogbo dúkìá wa tà lọ́jọ́ iwájú, ó dọwọ́ wa.